kò sí development kankan ńbẹ̀ bàbá yìí ló lówó jù ńbẹ̀ iye tí bàbá yìí gan tó ń sọ fáwọn tó ń ṣiṣẹ́ ní yunifásitì ẹ̀ ojúlówó ọmọ Yorùbá ò rí gbà òun nìkan ló lówó ọlọ́lá ó ti ra Èkìtì ó ti sọ Èkìtì ó ti sọ sínú ìgò ẹ máa wo bí àwọn olówó Yorùbá ṣe ń sọ wá dẹrú o àwa ní Fúlàní sọ wá dẹrú àwọn gan ẹrú náà fẹ́ ká máa ṣe lábẹ́ àwọn ẹ wá jẹ́ kí n sọ èyí tí mo kọ́kọ́ fẹ́ sọ láàárọ̀ yìí on the 10 ṣàmọ̀pọ̀ ti gbé Délé Fárótìmí ń sin ó ti lé lọ́sẹ̀ kan ohun tó ń gbé fún kò ń ṣe pé ọ̀n lè súwẹ̀ sí kóòtù o kọjọ lọ fojú kojú adájọ́ o bọ̀tẹ́ ti mọ̀ pé gbogbo kóòtù Nàìjíríà ó ti dàrú ara nǹkan tí ọmọkùnrin yìí sọ nìyẹn yìí pé àwọn olówó wọ́n ń sẹ́ẹ̀lì justice fún wọn ni olówó ń ra justice ní Nàìjíríà ní tó bá pààyàn tó bá ti sanwó wọ́n á lọ lọ́fẹ̀ẹ́ lófò ṣe rántí bàbá adé something tó pààyàn tó pa Timothy bàbá tán dájọ́ kú fún wọn tí ìpa o tán sọ pé ó pa Timothy nínú hòtẹ́ẹ̀lì ẹ̀ mi ò rántí orúkọ bàbá burúkú yìí náà o wọ́n níyẹn náà ti pa tó èèyàn ọgọ́rùn ó lé mẹ́ta ó ti pa ènìyàn tó lé ní 300 kò sẹ́ńtórí nǹkan kan ṣe sí o ẹ wo bí àwa Yorùbá ṣe ń para wa lẹ́kún káwọn bàbá ta rò pé bàbá ni wọ́n àwọn bàbá olórí burúkú ọ̀jẹ̀lú apànìyàn ẹ wo bó ṣe ń ṣayé wa légbodò Délé Rótìmí tán wá mú yìí o lọ́ọ̀yà ni kì í ṣe just ordinary person bí èmi àti yín o ṣé tán bá mú lọ́ọ̀yà kò ní lè defend rẹ̀ tán bá mú èèyàn láàrin 48 hours according to the law ó yẹ kó gba béèlì ẹ̀ wọn ò gbà kó jẹ́ kó gba béèlì lọ́ọ̀yà o ẹ wo bí àwọn Yorùbá ṣe ń lo agbára wọ́n ń ṣe bẹ́ẹ̀ ni pé àwọn ni Ọlọ́run ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀dẹ̀ dákẹ́ ìpapíríjọ olówó ọlọ́lá ayé lẹ̀ ń ṣe mọ́kùnmọ́kùn báyìí ẹ̀yin Yorùbá olówó ẹ̀ ń ṣayé rádaràda rédèrèdè irọ́ mà ní kókò kan ní owó yìí lọ síbi kankan ilẹ̀ náà mà lẹ́ máa dà sí wíìgìwé ò mà kókò kan lọ jáde nínú ayé wíìgìwé ti kú ó ti lọ nígbà tí plane yẹn jábọ́ ó jóná bí gúgúrú ni ǹjẹ́ yìí mọ bẹ́yìn ṣe máa lọ ẹ̀yin ẹ̀dẹ́ èèyàn burúkú yìí ẹ̀yin tọ́lọ́run dátẹ́ ti gbàgbé ọ̀run yí pé ẹ máa kú níjọ́ kan ẹ̀yin ará mi on the 10 lọ́mọ tó fi Délé Fárótìmí sílẹ̀ on the 10 yẹn ẹ jẹ́ kí n já yín sí ẹ̀yin èèyàn mi ẹ máa jáde ni o ẹ máa jáde ẹ máa ṣe rálì torí pé kí ni tabala máa dákẹ́ tí wọ́n máa bára wa dákẹ́ àwọn bàbá yìí tó pera wọn lọ́lọ́wọ́ ọlọ́lá wọ́n fẹ́ dé wa mọ́nú akoto wọ́n fẹ́ sọ wá di àgbàdo núùgò wọ́n fẹ́ máa mú wa pa lẹ́yọ kọ̀ọ̀kan nítorí pé wọ́n lówó wọ́n lọ́lá December 10 yẹn ọjọ́ gbomi ló yẹ kó jẹ́ o ó yẹ ká jáde in droves ni o December 10 yẹn gangan ni Human Rights Day Human Rights Day láti lọ fi ẹ̀tọ́ hàn yí pé kò sí human rights ní Nàìjíríà o àwọn olówó ló ń mú wa pa o Boko Haram ló ń ṣẹ̀mí wa légbodò táwọn olówó òṣèlú ọ̀jẹ̀lú tán láwọn wà ń bẹ àwọn ń rànú Nàìjíríà wọ́n ti pàdé àpòpọ̀ tán fi ń pa wá lẹ́yọ kọ̀ọ̀kan adẹ̀dákẹ́ ṣé wọ́n ti fi okùn tòbí náà wá lórí ni tí a lè rorí bá a lè gbébọn tá a lè gbádà ṣé àtún ní gbóhùn sókè ohun náà ni Délé Fárótìmí gbé sókè tán ní kò sọ dáadáa o ń táwọn olówó Yorùbá fẹ́ máa ṣe nìyẹn o Fúlàní ti ṣe tiẹ̀ àwọn náà fẹ́ ṣe tiwọn ẹ jáde ní December 10 nìyẹn o ìyẹn kì í ṣe lọ́la o lọ́túnla kẹ́ lọ fi ẹ̀dùn ọkàn yín wọ̀n ẹ lọ sí ṣéńbà bàbá Afe Babalola kẹ́ lọ sọ fún pé bàbá oníkòmọ kò tọ́ ni ẹ jáde kẹ́ lọ bá Sanwó-Olú gan láàrin Èkó náà ti wá gbé Délé Fárótìmí lọ sí Èkìtì ẹ máa wo jurisdiction lórí burúkú tó ń fà ibi tẹ́ ti gbé ẹ lè dájọ́ ẹ̀ bẹ́ẹ̀
lè fi sí station bẹ́ẹ̀ ẹ gbé lọ s'Èkìtì ibi tí bàbá Afe Babalola fẹ́ kó wá láti lè fi yà jẹ wọ́n ṣàfẹ́ ṣe pé àwọn lágbára yà wọ́n lówó àwọn lọ́lá àtagbára àtowó àtọlá tẹni ó máa wọ mi ni bàbá Afe Babalola ti pé 95 lè lo another 95 lórílẹ̀ ayé yìí kò dẹ̀ wá sí gbogbo owó tẹni ọlá tẹni yìí tẹni tí bá fi ìbẹ̀rù Ọlọ́run sí òtútù fẹ́ tẹ̀mí kò sẹ́ni tó máa rántí yín bá a ṣe rántí àwọn Akínjídé Akínlóye tó gbàbọ̀dẹ̀ fún bàbá Awólọ́wọ̀ bá a ṣe ní rántí yín nìyẹn bàbá Afe Babalola kí n tó bá wù yín kẹjẹ kò sẹ́ni tó máa rántí yín tá a bá rántí yín tẹ́ bá kú èpè la máa fi fún yín èpè yẹn á ràn àwọn ọmọ yín á ràn ìrandíran yín torí àgbà òṣìkà ni yín àgbà òṣìkà òun ni yín bàbá Afe Babalola Olúwa dẹ̀ máa dá yín ní ẹjọ́ àwa ò lè dá yín lẹ́jọ́ o ṣùgbọ́n ọmọ yín tó ní agbára ju bàbá ńlá yín lọ òun la máa fẹjọ́ yín sùn a dẹ̀ ti ń fẹjọ́ yín sùn we are sending you to Supreme Court ṣé lọ́ọ̀yà ni yín ẹ̀mọ tó ń jẹ́ Supreme Court àwa gan pé Supreme Court of Heaven kó dá yín lẹ́jọ́ torí àpà ènìyàn ni yín ìkà ènìyàn ní bàbá rádaràdá rédèrèdè jàtìjàtì ni yín ẹ̀yin ọmọ Yorùbá gidi ibi tá a bá sọ sí kọ́ la máa kú sí ẹgbẹ́ Délé Fárótìmí ṣe fẹ́ pa á ni ṣe fẹ́ pa á ni ẹ ti gbé Ìgbòho ẹ ti pèèyàn méjì sínú ilé ẹ̀ ṣe tún fẹ́ pa Délé Fárótìmí ni ẹ fẹ́ pa nítorí pé ó sọ òótọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ níbọ̀ tó bá dénú yín tẹ́ bá jẹ́ kó wọnú yín ó yẹ kó máa dùn ni ṣùgbọ́n nígbà tó yẹ pé olórí burúkú ni yín ẹni àná ni yín ìkà ìdá ni yín ẹbẹ ṣe ń pa wá tẹ́ ń ṣe mi wá légbodò ẹ rò pé máa mú jẹ àṣepamọ́ ló wà kò ṣe àṣegbé Olúwa máa nawọ́ ọwọ́ kú sí gbogbo yín ó máa nawọ́ àìsàn sí gbogbo yín ó máa nawọ́ káwá yín ìmí máa ya wèrè nínú yín nínú gbogbo nǹkan tẹ́ tọwọ́ bọ̀ yìí nítorí náà yan ọmọ Yorùbá gidi ẹ jáde lógúnlọ́gbọ̀n lẹ́gbẹ̀gbẹ̀rún ní December 10 Human Rights Day ni ẹ jáde kẹ́ sọ fún wọn pé kò sí human rights ní Nàìjíríà o kí gbogbo àgbáyé kó wò wá kò sí human rights o kóòtù gangan tí Délé Fárótìmí sọ nǹkan tó sọ nìyí o ó ní kò sí human rights o àwọn bàbá Afe Babalola àwọn mìlámì àbí kí ló ń pè wọ́n màlámì àwọn tó ń kó jẹ nìyẹn o tó ń kó gbogbo owó òlú jẹ tó ń gbẹ̀bí fáláre tó ń gbàre fẹ́lẹ́ bí àwọn nìyẹn o àwọn bàbá Afe Babalola ń kó ẹ ṣe ti rí wọn ẹ̀yin tẹ́ wá jẹ́ ìyẹn Ọlọ́run ẹ lè sọ̀rọ̀ wọ́n ti fowó dí yín lẹ́nu kan ẹ̀fẹ́ kan ti ṣọ́ọ̀ṣì yín wọn ò lè ti ṣọ́ọ̀ṣì yín Ọlọ́run ló máa ti ṣọ́ọ̀ṣì Ọlọ́run ló máa ti tó bá rí iṣẹ́ ọwọ́ yín torí pé mọ́kùnmọ́kùn rádaràdà rédèrèdè rẹ̀ ń ṣe nínú ṣọ́ọ̀ṣì gan àti rí gbogbo àṣàkáṣà tí gbogbo yín dá Paul Adéfarasin ìwọ ní there must be Saul before David ṣó wá rí páyé Saul ó ti lúkere Saul jẹ́ bọ̀tínbó ló parí ayé ẹ̀sì suicide ló parí ayé ẹ̀sì so tó bá sọ pé bàbá Tinubu ló yẹ láti jẹ́ before anybody else á jẹ́ pé lórí burúkú gangan nìwà lára ó ń ṣe ni Ọlọ́run àwọn ọ̀rọ̀ rádaràdà tẹ máa ń sọ tẹ máa ń gba ìfọtí ní ọwọ́ Ọlọ́run òun ló ń sọ lẹ́nu yẹn ṣé bọ́ọ̀mù náà lọ́dẹ̀ tí ń jẹ́ yẹn ẹ ti filẹ̀kẹ̀ sí bàbá Tinubu nídìí ó ti já wẹ́lẹ́wẹ́lẹ́ bàbá Tinubu gan ń hùwà bí apọ̀dà òpònú France tó gbójúlé Macron tán lọ bá tán lọ kí sí àsì ẹ̀ Macron ti já wọn ó ti jábọ́ o àwọn kan ti já lulẹ̀ àwọn kan ti lulẹ̀ kí gbogbo yín máa ṣe mọ́kùnmọ́kùn kan ní kò sẹ́ni tó máa mú yín àwa ò lè mú yín ṣùgbọ́n lọ́wọ́ gbọgbọrọ àrí ìró àlá alápá kábíkábí alágbádá aná ẹlẹ́wù wọ̀yíwọ̀yí ẹkùn ọkọ̀ fèrò ẹrù jẹ̀jẹ̀ létí òkun pupa òun la máa fà yín ní lọ́wọ́ kó lọ dá sẹ̀ríà dẹ̀ ń bọ̀ sẹ̀ríà tẹ máa jẹ́ lójú dọ́sìn lójú páálí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe mọ́kúnmọ́kún mú àwọn ọmọ Yorùbá ògidì tẹ́ ẹ̀ fẹ́ ka níláárí
tẹ́ ẹ fẹ́ kárí jẹ kárí mu bẹ́yìn ṣe ń jẹ tẹ́ ń rí mu tẹ́ ń bù dànù ẹ máa rí jàǹgbàdì Ọlọ́run ni o Ọlọ́run dẹ̀ sì ń pàrokò fún gbogbo yín bọ̀ tí ẹ fẹ́ gbọ́ ẹ̀kọ́ tí Àṣàkẹ́ sí Ọlọ́run ìyàlẹ́ máa jẹ ẹ máa jẹ lójú pálí ẹ máa jẹ lójú gírọ́ọ̀sì nígbà tí ìbànújẹ́ bá wọlé tọ̀ yín wá nígbà tí òṣè bá wọlé tọ̀ yín wá nígbà tí ẹkún bá wọlé tọ̀ yín wá ẹ mọ̀ pé Ọlọ́run nìkan ni alágbára ẹ̀yin amukun mẹ́kọ ẹ̀yin apọ̀dà ènìyàn àwọn ọmọ Fúlàní wọ́n ń ṣe tí wọ́n ní mẹ́sàn-án mẹ́wàá ẹ rí nǹkan kan ṣe sí ẹ̀yin náà wá fẹ́ lò wá ẹ fẹ́ sọ wá di victim yín ẹ ń kọ́pì tí Fúlàní ń ṣe ẹ fẹ́ jókòó lé wa lórí Ọlọ́run ló máa nínú àpótí tẹ́ jókòó sí yín ó máa gbóná mọ́ yín kú ni orí àpótí tẹ́ jókòó sí gbogbo yín dùn mọ̀rúnmọ́ wa iná ó máa là jáde ó máa jó yín bíbí gúgúrú ni ẹ̀yin ará mi òun lẹ gbọ́ yẹn o December 10 Wednesday ló bọ́ sí ẹ jáde kẹsọ pé kò sí law and order anarchy ló wà ní Nigeria right now genocide ló wà ní Nigeria kò sí law àwọn Afe Babalola bàbá oníkòmọkòtọ́ àwọn náà ń rúlu Nigeria tó ń fọwọ́ òdì gbọ́ ọmọ tálíkà létí torí pé wọ́n fi ìpọ́nmọ tálíkà ò lẹ́jẹ̀ lọ́rùn then they play irọ́ lẹ pa ẹ̀jẹ̀ tó wà lọ́rùn yín ló wà lọ́rùn ọmọ tálíkà tí ẹ bá dẹ̀ ti ṣe mọ́kùmọ̀kùn rádaràda rédèrèdè játijàti yànnàyànnà tẹ́ fẹ́ ṣe Ọlọ́run á wá sọ̀kalẹ̀ á nu pàṣán sínú ilé yín sínú ayé yín àti ayé àwọn ọmọ yín ṣe fẹ́ pẹ́ láyé ojú yín máa rí bí bàbá Afe Babalola ẹ dẹ̀ ti pẹ́ láyé so máa bẹ̀rẹ̀ sí ní nísìnyí Ọlọ́run ti bẹ̀rẹ̀ sí ní yí àpótí mọ́ yín dì àpótí ẹ̀yẹ àpótí iyì àpótí ògo Ọlọ́run ti ń yẹ aṣọ àlà tẹ́ ń gbé káàkiri all over the world epo ti ń dà sí o ó ti ń tẹ̀ǹtì o ó ti ń blemish o orúkọ gan tẹrù pé ní ó ti bẹ̀rẹ̀ sí ní wọmi orúkọ yín ti bẹ̀rẹ̀ sí ní wọmi ẹ̀yin ará mi òun lẹ gbọ́ yẹn o ẹ sọ fún bàbá Afe Babalola yípa gba òṣìkà ni wọ́n àgbà mọ̀nàfìkì ni wọ́n alágàbàgebè ni wọ́n eléte ni wọ́n irọ́ dẹ̀ lọ́ọ́ pa wọn ń sọmọ Yorùbá ògidì ọmọ àlè ni wọ́n àwọn ọmọ àlè tó ń ta orílẹ̀-èdè wọn ẹ wo bí Èkìtì ṣe rí olówó kan láàrin ẹgbẹ̀rún láàrin òtòṣì mẹ́fà ni ṣẹ́rípò tòṣì ti di méje bàbá Afe Babalola ẹ rò pé lówó ni ẹ lówó gbogbo Èkìtì rí orí rádaràdà mọ́ yín lórí ṣé bó ṣe Èkìtì ti rí nìyẹn níbi sẹ́yìn bílọ́níà wà mọ́ta bílọ́níà olórí burúkú nìyín ẹni ànú nìyín ẹni extradition o Nàìjíríà ní extradition pẹ̀lú Amẹ́ríkà ni mo wà ọmọ òmìnira wà ní mò ń jẹ ẹ wá mú mi ṣé bẹ́ẹ̀ ti mú délé ẹ wá máa wà wá tẹ máa mú máa pọ̀ inú owó tẹ jí ẹ jẹ́ fi kẹ́kọ̀ọ́ jẹ́ẹ̀lì kó pọ̀ torí àwa tẹ máa kó máa pọ̀ ẹ lè dé wa lẹ́nu kò sẹ́ni tó ń dé òun máa gógó a máa sọ̀rọ̀ a lówó a nípò a lọ́lá bọ́tọ́ Ọlọ́run fún wa lọ́rọ̀ sọ a máa sọ kò sí tẹ́ máa dẹ̀ ṣe ẹ lè dóhùn mọ́ wa lẹ́nu ẹ ń ṣe Ọlọ́run àwa gan ti mọ̀ pé irú èèyàn tẹ́ jẹ́ nìyẹn àwa kan ò dẹ̀ kíá tẹ́ bá lásàsìn yín tẹ́ ń lò gan kẹ́yìn gan ran wá tọ́lọ́run bá fún wọn ṣe ni ṣebí Nnamdi lẹ ti gbé yẹn tẹ́lẹ̀ ẹ̀júlẹ̀ láti bí ọdún mẹ́ta àtòyìn ti níjọ́ tọ́lọ́run bá máa yọ ẹ̀yin gan ò ní síbẹ̀ ṣé bẹ́ẹ̀ ti bàbá Awólọ́wọ̀ náà mọ́lé nígbà tó máa dé ẹ̀yin tẹ́ ṣe kéétẹ̀ ṣe bá kò bá yín ìdá Ọlọ́run ti bà yín bí ìdá Ọlọ́run ṣe máa bà yín lot of you nìyẹn ẹ̀yin oníkòmọkùtọ́ yìí ẹ̀yin ará mi ẹ jẹ́ kí n tún já yín sí o àwọn oníkòmọkòtọ́ tẹ́ pè ní lídà wa tó ń ṣiṣẹ́ in the international realm international domain àwọn bíi Okonjo Iweala tó ń ṣiṣẹ́ ní World Trade Organization tó ń bá yín yáwó tó ń bá yín pètòpèrò irọ́ ni gbogbo wọn ń pa o wọn ò fẹ́ Yorùbá nation wọn Nàìjíríà lọ́n dúró tí o Akínwùmí Adésínà of
ADB mo ti sọ pé associated of disastrous bastard Akínwùmí ló pàdé àpòpọ̀ pẹ̀lú baba Bill Gates money miss road tó ń gbé GMO organism wá bá wa o àwọn tó fẹ́ pa ẹ̀yin ọmọ Yorùbá ni mo ń sọ fún yín yẹn o Amina Yusuf Amina Mohammed tí yẹn náà lóhun assistant secretary ní United Nations ọmọ Fúlàní tó lọ mú wá láti bí Niger àbíbo ló ti mú wá kó máa represent Nigeria ṣẹ́rí pórí wa orí àwọn olórí Yorùbá orí wọn ti lu kéré ní kò sí kí tó lè sọ̀rọ̀ àná ti mọ̀ pé ọmọ àlè ni Ọbásanjọ́ Olúṣẹ́gun Àrẹ̀mọ Ọbásanjọ́ àwọn ọmọ àlè ògidì àwọn authentic ọmọ àlè àwọn ọmọ àlè tó fẹ́ jogún Yorùbá tó fẹ́ jata Yorùbá tó fẹ́ jẹpo Yorùbá ṣùgbọ́n fẹ́ máa ṣèkà fún ọmọ Yorùbá alálẹ̀ ò lè gbé wọn tó máa lọ 100 ọdún láyé òfò ló máa ṣe gbẹ̀yìn òfò lómi ọbẹ̀ ń ṣe òfò ló máa ṣe wọ́n máa ṣubú dànù ni àwọn ọ̀ka bàbá yìí Ọbásanjọ́ ti ní tó ẹ̀jẹ̀ tó kù lọ́rùn òun máa make sure pàwọn ọmọ Yorùbá ò débẹ̀ kò dẹ̀ ní bá wa débẹ̀ ó ti sọ bẹ́ẹ̀ ló ṣe máa rí kò hàn ní débẹ̀ kó ṣe wù kó pẹ́ tó láyáyé ojú wọn máa rí bí wọ́n máa jẹba bánláyà ìyẹn bàbá Ọbásanjọ́ tẹ̀rí yẹn wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni wọ́n máa jẹba bánlá bótóbótó mọ̀yànmọ̀yàn nùyà ẹ lọ kọ́lẹ̀ bàbá Ọbásanjọ́ náà ti lọ 90 kan tó pé 100 ẹ̀rí ìyà Ọlọ́run tó máa sọ̀kalẹ̀ lé wọn lórí bàbá Afe Babalola yìí la ṣe ń sọ́nsì yín o tẹ balẹ̀ ní fidélé Fárótìmí sílẹ̀ ẹ máa kan àbùkù ní Nàìjíríà internationally la máa bẹ̀rẹ̀ sí ní pariwo yín fún wọn ìpè wá wo dájú àgbàyà àgbà òṣìkà tó máa fẹ́ máa fi ìdà rúùlù ìlú torí pé ó jẹ́ lọ́ọ̀yà ó jó lówó ẹ wá wo bàbá àkà bàbá amukun mẹ́kọ̀ọ́ àgbà òṣìkà bàbá Afe Babalola ẹni bí ẹni ìyá níyín tẹ bá lẹ́ẹ̀ ní fi délé Rótìmí sílẹ̀ Ọlọ́run ò ní fi ẹ̀yin gan alára sílẹ̀ o ẹ ti mọ́dà píìsì ẹ̀yin gan ò ní nísinmi ewé ojú omi yín ò ní nísinmi tẹ bá lẹ́ẹ̀ ní filẹ̀ kó lọ ṣe ayé tiẹ̀ ìwé ló kọ ẹ̀kọ́ ti yín o ẹ̀kọ́ rìbọ́tà sí nǹkan tí Délé kọ tó bá jẹ́rọ́ ló pa ẹgbẹ́ evidence ti yín jáde ẹ̀yin bàbá oníkòmọ́kòtò amukun mẹ́kọ̀ọ́ àgbàlagbà ó ṣìkà bàbá àwọn ọmọ tó wà níléèwé yín gan wọ́n bẹ̀rẹ̀ sí mọrú èèyàn tẹ́ jẹ́ ẹ̀yin bàbá apanimáyọ̀dà ẹ̀yin ará mi àwọn olórí burúkú tó ń lùlù Nàìjíríà wọ́n ò fẹ́ ká lọ o wọ́n ń yáwó lóríṣiríṣi owó tó ń yá T-Pain bàbá Tinubu T-Pain tí sọ̀rọ̀ tí disaster tí chaos tí anarchy tí genocide ìyẹn bàbá Tinubu jagabanu gbogbo owó tó ń yá lórílẹ̀ àgbáyé wọ́n fi ń kó bá wa mọ́ láì kí ń ṣàwa ni o wọ́n fẹ́ fi dè wá mọ́lẹ̀ tó pé àní lè lọ gbogbo owó tó ń yá tá àmọ́ iye tó ń yá tá àmọ́ nǹkan tó fi ń ṣe wọ́n ń pín láàrin ara wọn ni o wọ́n ò fi ṣe nǹkan kan wọ́n ń pín láàrin ara wọn ni mo dẹ̀ ti sọ fún yín wọ́n ti sẹ́ẹ̀lì wa jáde àwọn òkóńjọ ìwé àlà wọ́n ṣe ń gbà wọ́n ṣe ń pín àwọn ikú ṣínà Adéṣínà ikú Wùnmí ikú ló máa mú o kò mú èmi o tọrọ mọ Wùnmí lèmi ń jẹ́ ọmọ gidi dẹ̀ ni mí ọmọ Yorùbá gidi ni mí bọ̀ ikú ṣínà of ADB ó ti bá yín gba GMO wálé o mo dẹ̀ ń sọ tèmi láti jọ́njọ́ yìí ipe GMO kì í ṣe síìdì tí a máa ní káwọn àgbẹ̀ máa gbìn ohun tó máa pa ìran 4-5 ni o tẹ́ bá jẹ́ kó gbà wọlé wọ́n ló ti délé o àgbàdo ẹ ti délé ẹ̀wọ́ ẹ ti délé ohun tó fẹ́ fi pa wá wọ́n ń bá ìwọ̀nù nìyẹn o àwọn olórí burúkú yìí àwọn nìkan ló fẹ́ jẹlé ayé Ọlọ́run ló máa ràn wọ́n ṣe fẹ́ run wá lẹ́lẹ́dàá wa ni ò ní gbà fún wọn ó máa yí ìdà lé wọn lórí ni gbogbo ìdà tọ́nà sí wa Olúwa yí padà á nà sínú ilé wọn tẹbítẹbí taratara tọmọtọmọ wọn gbogbo àwọn ọmọ Yorùbá tó ń sọ pé àwọn kí ẹ nípa Yorùbá
ṣùgbọ́n tó ń parọ́ ẹ jẹ́ kí n dárúkọ wọn fún yín. Àwọn bíi Professor Aluko lóòótọ́ Yorùbá ni bàbá wọn, ìjọ ni ìyá wọn, wọn ò fẹ́ Yorùbá nation o, irọ́ ló ń pa o. Àwọn kan tó dá club sílẹ̀ tó láwọn dá association fún ní Yorùbá nation lẹ̀, irọ́ ló ń pa o. Ẹ jẹ́ kí n dárúkọ wọn fún yín, ẹ má tọ̀ wọ́n lọ. Irọ́ ló ń pa, alábòsí ni wọ́n, onímọ̀nàfìkì ni wọ́n, alágàbàgebè ni wọ́n, wọn ò nífẹ̀ẹ́ ọmọ Yorùbá, wọn ò dẹ̀ fẹ́ kẹ́ ẹ lọ. Ṣùgbọ́n wọ́n ń pretend pé Yorùbá làwọn ń jà fún, ọjà fún Yorùbá kankan. Wọ́n Nàìjíríà náà fẹsẹ̀ sí. Bàbá Tinubu ti ra gbé sí ilé ayé wọn. Ó ti bribe wọn, ẹlẹ́dàá wọn ti gbà bọ̀dẹ̀. Wọ́n dẹ̀ máa jẹ̀yà ni. Ẹ jẹ́ kí n dárúkọ wọn fún yín. Yorùbá Foundation. Wọn ò fẹ́ Yorùbá nation o. Wọ́n pera wọn ní foundation but wọn ò jà fún Yorùbá nation. Irọ́ ló ń pa. Ara wọn ló ń jà fún. Òtúfù ẹ̀tẹ̀dẹ̀ ní. Olúwa máa túfùrọ̀ wọn lágbára Jésù. Yorùbá one voice. Ó dàbí ìbẹ̀wò ní Ádámù tó ń pè ní Adams. Ìyẹn náà ni òun ń jà fún Nàìjíríà, òun ń jà fún ọmọ Yorùbá. Láti jọ́ tí Fúlàní ti ń pa wá níjọ́ wo ni Ádámù tó ń pè ní Ààrẹ Ọ̀nà Kakanfò, ọ̀lẹ Òjó Ọ̀nà Kakanfò wa tọmọ Yorùbá sì tó ṣoyè gbé lélẹ́ lọ́wọ́, ọmọ Nupe tó ń gbé òye rabata kàbìtì fún, ó di èèyàn mélòó, òun gan mú wa pa. Tẹ́ ẹ̀ bá mọ̀, òun gan pa wá. Ọmọ Fúlàní. Yorùbá one voice ò kì í ṣe bí n tẹ́ máa jókòó tí o. Àwọn tó fẹ́ bà Yorùbá jẹ́ tí wọn ò ní jẹ́ kí Yorùbá lọ, òun náà nìyẹn. Yorùbá nation security. Wọ́n láwọn Yorùbá nation security. Ó di security mélòó? Ó di safety apparatus mélòó lọ kó sínú igbó fún wa? Káwọn fámà lè lọ kán lọ gbin nǹkan ọ̀gbìn wọn. Irọ́ ló ń pa o. Bẹ́ẹ̀ bá tẹ̀lé wọn náà, bẹ́ẹ̀ náà ṣe máa tó forí ṣánpọ́n nìyẹn. Ẹ má tẹ̀lé wọn. Ẹgbẹ́ ọmọ Yorùbá, òun ẹgbẹ́ bàbá Jagabanu tó dálẹ̀ tó ń gbé lárugẹ. Ṣẹ́yìn ló pé bàbá Tinubu ó nífẹ̀ẹ́ ọmọ Yorùbá. Látijọ́ tí nǹkan dáadáa ti ń ṣẹlẹ̀ tá a gbọ́dọ̀ wí mi sọmọ Yorùbá, kì í ṣe nọ́ọ̀tì ló ń gbà lọ. Wọ́n ṣe ń fún wọn ní Zamfara ní 50 million. Làwọn ọmọ náà ń fún wọn ní 500 million ní Makurdi, ní Maiduguri. Ṣẹ́yìn fẹ́ràn ọmọ Yorùbá nìyẹn. Ebi ń pa ọmọ Yorùbá. Wọn ò kó sójà DSS sínú igbó fún wọn. Wọ́n ṣe bí ẹni pa àwọn ògbò. Wọ́n pa pínrín jẹ. Ìyá bàbá Tinubu. Kẹ̀mbẹ̀kẹ̀mbẹ̀ bàǹtìbàǹtì lórí lọ́dọ̀ Ọlọ́run. Ǹjẹ́ tọ́lọ́ bá máa sọ̀kalẹ̀. Wọ́n wà ní Aso Rock ni, wọ́n wà ní bọ́dí lọ́nà ibikíbi tó bá wà. Wọ́n máa rí ìjàgbàdì Ọlọ́run. Wọ́n máa rí ìbínú Ọlọ́run. Big time. Yorùbá bòde. Ó ń ṣe program lẹ́sàn mẹ́wàá. Ǹjẹ́ wọ́n sọ pé ó fẹ́ Yorùbá nation? Ǹjẹ́ Yorùbá nation ló fẹ́? Ṣọlá Yusufu. Dr. Mọ́mi ló ń pè ẹ́, mo ti mọ̀ gbà tí mo ti wá sórí program ẹ tí máa nawọ́ láti sọ̀rọ̀ ò pè mí torí ò fẹ́ gbọ́ ohun tí mo fẹ́ sọ. Ó máa tó ẹ ti. Táwọn olóṣèlú, àwọn ọlọ́jẹ̀lú tán bá ń lò ẹ́ kó máa bá wọn propaganda nonsense and stupidity and imbecility and moronic nonsense tó ló ń ṣe, ó máa bọ́ lọ́hùn bẹ́ẹ̀. Ẹ má tẹ̀lé Yorùbá gbòde o. Kò sí fún Yorùbá nation. Tẹ́ bá lọ bẹ̀ ẹ lọ kẹ́kọ̀ọ́ lọ gbọ́ nonsense and nonsensical nonsense tó ń sọ. Gbogbo wọn disguise. Wọ́n trick ẹ̀yàn ọmọ Yorùbá. Kẹ́ wá follow wọn. Wọ́n fi wá pawó lórí YouTube, lórí Facebook. Wọ́n ń wá èèyàn. Àwọn oníranù. Wọ́n jà fún Yorùbá nation o. Àpò ara wọn àti wọn Nàìjíríà ló ń jà fún. Mo ti pè wọ́n fún yín. Yorùbá Foundation, Yorùbá One Voice, Yorùbá Nation Security, ẹgbẹ́ ọmọ Yorùbá, Yorùbá Gbòde program, gbogbo wọn òtútù fẹ́ tẹ̀ ní, gbogbo wọn onírọ́ ni wọ́n. Onírọ́ ni wọ́n.
gbogbo owó tó ń gbà wọ́n jọ ń pín ni wọ́n jọ ń pín wọ́n pe lady kan ní Lọlá Vaisa má bògùn jẹ́ òun náà ń ṣiṣẹ́ pẹ̀lú wọn ní ADB o ó lóun ò represent Nàìjíríà o Dutch lọ́kọ ẹ̀ ó ní Dutch lòun represent so ọmọ Yorùbá tó ń represent Dutch ìgbèjà wo ló fẹ́ gbèjà fún wa ìgbèjà wo ló fẹ́ gbèjà fún wa ṣe rí pé wọ́n ti sókun mọ́ wa lọ́rùn wọ́n ti ń fà wá tábà wá láàfẹ́ dákẹ́ tábà dákẹ́ Ọlọ́run á máa wò wá níran ni ẹ̀yà jẹ́ ká dìde lógún lọ́gbọ̀ ká bọ́ síta ká bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀dùn ọkàn wọn wọ́n bá kó táǹkà jáde séèyàn 2 million mélòó náà fẹ́ pa káwọn international bodies tán jọ ń fìdí road kan tó jáde Sanwó-Olú Sanwó-Kógú ọ̀yàn wọ́ọ̀chì náà ti wá mú Délé Fárótìmí ṣàrí pé olórí burúkú ni Sanwó-Okú Sanwó-Ogbó Sanwó-Olú ìwọ tí ń ṣe ti pẹ́ òṣùwọ̀n máa tó kún o ensars olówó ń bẹ̀ o àwọn ẹ̀jẹ̀ yẹn máa bẹ̀rẹ̀ sí ní ké lé ẹ lórí lé àwọn ọmọ ẹ lórí àwọn ọmọ tẹ́ pa àwọn ọmọ tẹ́ pa tẹ́jú sọnù bọ́lọ́run ṣe máa sọ àlámọ̀rí ti àtàwọn ọmọ tiwọn náà tó máa sọ sínú bọ́ nìyẹn ẹ máa rò pé lágbára ẹ máa rí wàsá ẹ mọ̀ pé Ọlọ́run ló ń pè ní Emmanuel God with us Ọlọ́run tó wà pẹ̀lú àwọn èèyàn tiẹ̀ tó máa ṣàánú fún àwọn ọmọ aláìní òun lọ́lọ́run táwa gbójúlé ẹ má mú jẹ ká má fẹ́ jẹ bu ẹ ká má fẹ́ jẹ para níjọ́ tí ọwọ́ Ọlọ́run bá bá yín ẹ ké wàsá ẹ ké ẹ ní rómi bómi bá jáde ẹ ní ránkásìfì tẹ máa fi nù ẹ ní rẹ́ni bẹ̀yìn òun lẹ gbọ́ tí mo sọ fún yín yẹn o òun lẹ gbọ́ tí mo sọ fún yín yẹn ẹ máa rí màbo ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ mi ò fẹ́ kí program tèmi yìí kó kọjá kínní ẹ bá mi sọ fún bàbá Afe Babalola igbe on the 10 tó lóun fẹ́ pé òun fẹ́ ju Délé Rótìmí lẹ̀ ní human rights a máa jáde ni ẹ jẹ́ ká jáde ní 9 10 lógún lọ́gbọ̀n lẹ́gbẹ̀gbẹ̀rún ká sọ fún bàbá Afe kò sẹ́ni tó fẹ́ òun torí tó bá jẹ́ pé irú ìwà jákàjàká rádaràdá tẹ̀ ń wù ní èṣù nìkan ló máa fẹ́ yín àwọn ènìyàn Ọlọ́run kankan ò lè fẹ́ yín kò sẹ́ni tó máa fẹ́ yín o bàbá Afe Babalola èṣù nìkan ló máa jókòó tì yín ó dẹ̀ ti jókòó tì yín ó ti jókòó sí góńgó mú yín ẹjọ́ máa bẹ̀rẹ̀ sí ní fà ẹ máa jọ ná bíi 5 and 6 ni tẹ́ bá lé lágbára awakùn á sọ fún yín pé agbára ò sí lọ́wọ́ yín ọwọ́ Elédùmarè ló wà ẹ máa tẹ́ bàbá Afe Babalola gbogbo agbára tẹ́ ní ẹ lọ sá tẹ́ bá sá ní north kẹ́ lọ sí south tẹ́ bá kó ní south kẹ́ lọ sí east tẹ́ bá kó ní east kẹ́ padà sí ilé kò ní bẹ́ ṣúọ́ fún yín kò lè tútù gbọ́mú fún yín mọ́ bàbá Afe Babalola ní ọjọ́ tẹ́ dé orí ọjọ́ yín bó ṣe wà yìí ẹ máa tẹ́tẹ́ máa fi jáde láyé ni ẹ tẹ́ ti gorí ọ̀rọ̀ yín epo ti dà sáṣọ àlá yín orúkọ yín gan ti wọ mi èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín ọmọ Èkìtì ní gbogbo agbára tẹ́ bá ní ẹ lọ sà gbogbo agbára tẹ́ bá ní ẹ wá gbé wa á pọ̀ tẹ́ máa gbé ohun tí yẹn bá máa dà fún yín ẹ bọ́ lọ́hùn lẹ́sẹ̀ gbèjì ẹ jẹ́ bótobòto ojú yín pẹ̀lú ọlá yín tẹ́lọ́ ní Ọlọ́run àfọlá yín wọlé sínú ẹrọ̀fọ̀ á sì tán sí yín lórí ẹ̀yin bàbá oníkòtò ìka àgbàlagbà ẹ̀yin ajẹkẹ́ni máyò gbogbo wọn tẹ nínà ẹ wo bẹ́kìtì ṣẹṣẹ ní ló mú wọn lọ yín lórí kò sí decent road kò sí any infrastructure tá lè náwó sí kò sí tẹlifóònù kò sómi kò sí iná Fúlàní ó ti wà nínú oko yín ẹ pera yín lọ́ọ̀yà ẹ tí ì sú èèyàn kankan ẹ̀yin àgbà òṣìkà Gúnmi wà ń bẹ̀ yẹn tó negotiate lọ́sàn-án lóru láàárọ̀ pẹ̀lú àwọn agbésùmọ̀mí pẹ̀lú àwọn Boko Haram pẹ̀lú àwọn ISWAT pẹ̀lú àwọn alákàráwàsì
àwọn wèrè tó kóra wọn jọ síbẹ̀ mélòó bàbá Afe Babalola luminary legendary luminary jaga nonsense jaga crazy jaga madness legal luminary ni ilẹ̀ ń wùwà bẹ́ẹ̀ tí ẹ̀ tí jáde bẹ́ẹ̀ tí jáde law school ẹ̀yin ò móríṣẹ́ ẹ̀mọ́ tọ́ọ̀tì ní kẹsù délé fárọ́tì mi kó compensation tó bá jẹ́ ní tó sọ sí yín lọ́wọ́ labelius ṣé bẹ́ẹ̀ máa gbé lọ sí Supreme Court àbí whatever court tẹ́ máa gbé lọ ẹ wá ń gbé lọ sọ́wọ́ àwọn kọ́ọ̀tì àwọn jìṣẹ́gà ń gbé lọ́ọ̀yà yín kọ́ lọ bá yín mú wọn àwọn ọlọ́pàá táṣọ wọn ń rùn tẹ́ ẹ̀ fún wọn láṣọ tẹ́ ẹ̀ sanwó oṣù fún wọn kọ́ máa lọ bá yín threatening ní délé fárọ́tì mi. An erudite lawyer, smart, bold, bodacious in his statement, intelligent in his utterances. Ẹni kan ló bá yín mú. Ṣé rò pé bẹ̀rù yín ni? Ṣé rò pé bẹ̀rù yín ni? Ìbẹ̀rù Ọlọ́run nìkan ni Délé ní. Nítorí náà ló ṣe lè gbẹ́yẹ̀ síta, ló gbójú ẹ̀ síta, ló ń ṣe interview. And was speaking his truth to power. Kí lẹ fẹ́ ṣe ju pé ẹ fẹ́ mú náà lọ́nà. Bẹ́ẹ̀ bá pa ẹ fẹ́ jẹ ni tẹ́ bá jẹ ṣe fẹ́ jẹ gbogbo àwọn ọmọ Yorùbá ni ẹ̀yin bàbá onímọ̀kòmọ̀kòtọ̀ àgbà òṣì ọlá yín ti wọ mí aṣọ aláyín wọ́n ti dépò sí Olúwa ti tẹ orí ojú yín mẹ́rọ̀fọ̀ ẹ̀yin bàbá òṣì bàbá àyà bàbá Tinubu ọ̀nà lọ́wọ́ ń bẹ̀ bó ṣe ń gbé bẹ́ẹ̀ ṣe ń gbé tẹ́tẹ́ ń gbé Ìgbòho lẹ́ntì Nnamdi Kanu mọ́lẹ̀ lẹ́lẹ́ David Udeyi ní mo wá lágbára yín fẹ́ lọ wá sí Amẹ́ríkà kẹwàá kẹwàá tá à ń sọ̀rọ̀ náà kàn bá lè mọ̀ pé lágbára ẹ̀yin aṣiwèrè ẹ̀dá ẹ̀yin òtútù fẹ́ tẹ̀ ẹ̀yin tó Ọlọ́run bínú sí tó ti kọjá ìmọ̀ṣe sí yín Ọlọ́run ti kọjá ìmọ̀ṣe sí yín ẹ lọ wọlé ayé yín bó ṣe rí kò sẹ́ni tó ní respect fún yín mọ́ ẹ̀yin tó yẹ ká máa tẹ kólóbá fún ká máa sábà yín ìtọ́ èpè làwọn èèyàn ń tú sí yín lára torí pé ibi tẹ bá yé yín dé ẹ ti fi orí burúkú nú yín ẹ ti fi bà tòde jẹ́ kò sẹ́ni tó kí ànígbà nǹkan tó fẹ́ ṣe the only thing náà ni kẹgbẹ́ bọ́n kẹgbẹ́ fẹ́ ṣù tiwa kẹgbẹ́ wá sí jéèlì tí ó bá yẹ lẹ́yìn yẹn kí lẹ fẹ́ ṣe agbára wo lẹ ní jù yẹn náà lọ ṣé bí gbogbo abúlé àtẹni náà nìyẹn ẹ fi ń pè fi pa wọn ẹ fún wọn títì tẹ́ ẹ̀ tún ṣe ṣé mọ́tò yín orí òfurufú ló ti ń rìn the same títì tẹ́ ẹ̀ tún ṣe náà lẹ́yìn náà máa gbà ẹ̀yin olórí burúkú má ṣàǹfààní èpè màlẹ́ ẹ fún wọn lómi ẹ fi gbogbo owó tẹ ní èfi ragolisi kí nìyẹn ṣe fún yín bàbá Tinubu gbogbo concussion tẹ́ ń jẹ báwo ló ṣe rí lára yín òun lẹ́ ń wò bí aṣiwèrè tí ó dàbẹ̀ pé ẹni 50 naira lápò tẹ́ ń wò bí ọmọ tẹ́bi ń pa pẹ̀lú gbogbo bílíọ̀nsì tẹ́ ní lọ́wọ́ àwọn yín kò ṣẹlẹ̀ǹkẹ̀ kò jọ yọ̀ọ̀sì ẹ̀yin àgbà òṣì jaga nonsense jaga bastard ọmọ àlè ló pọ̀ jù nù yín ẹ̀yin tá tọ́ Fúlàní tó wà ní ìgbésílẹ̀ ayé yín lẹ́pọ̀ jù òun lẹ́pọ̀ jù ẹ̀ ń ṣọmọ Yorùbá ẹ pọ̀ láàrin wa ọmọ àlè nìyín ọmọ àlè òun ni most of you tẹ́ ẹ̀ bá mọ̀ òun ni mo sọ fún yín yẹn ẹ̀ ń sọ pé ọmọ Yorùbá ní ẹ̀ jọmọ Yorùbá ògidì ọmọlúàbí ẹ̀ máa wọ orúyà tẹ́ ń wì ọmọ àlè òun ló pọ̀ jù nù yín ṣùgbọ́n ẹ máa bá Ọlọ́run wà lẹ́sẹ̀ gbèjì ẹ máa jẹ bótóbótó nínú ìyà àti bàbá Tinubu ni o àti bàbá Afẹ́ ni o àtẹ̀yìn tí àmórúkọ wọn tẹ́ ń hùwà rádaràdá lábẹ́lẹ̀ Olúwa máa tú di yín síta ó máa tú yín sí òhò ọmọlúàbí ó máa tú yín jáde Ọlọ́run máa fọhùn máa gbé yín jáde á tú yín síta ẹ̀yin ará mi ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ ọ̀rọ̀ mi ò pọ̀ jù báyìí lọ ní December 10 tó jẹ́ Wednesday ọjọ́ Ẹtì ọjọ́ àbámátàdà ló ń pè ní December 10 Human Rights Day ni ẹ jáde tẹ lọ sí
Lagos Bar Association kẹ lọ fẹ̀dọ̀ yín wọ̀n tọ́n bá ní ẹ tí kì í ṣe pé sánsan nìkan lọ́mọ̀. Bàbá Fálànà constitutional lawyer ni ẹṣẹ́ kò yẹ kó wédì ni àfi bí tẹ bá ti máa gba 500 million ibi tẹ ti fẹ́ gbá ẹ̀bí Fáláre tẹ fẹ́ gbáre fẹ́lẹ́bí lẹ́yìn máa ń gba ẹjọ́ tẹ́yìn máa ń gbà dání nìyẹn kò ń ṣèwọ ló yẹ kó pro bono Délé Fárótìmí kó lọ jà fún kò tó yín lọ́jọ́ orí o but lọ́ọ̀yà ìgbẹ́ yín ni o àná sán gbogbo yín lalábòsí ẹ̀rín jẹ nídìí màdàrú ẹ̀yin náà bẹ ṣe jọmọ Yorùbá ṣe fẹ́ ẹfẹ́ Yorùbá nation ṣe bí Nàìjíríà náà lẹ́yìn náà fẹ́ kẹtún lè máa ráyè kẹ máa gba contract 10 billion 10 million tẹ máa win ní cases tẹ máa fi láwa lójú gbogbo ẹ̀ náà ẹ máa dà á lẹ̀ ni kò sí kankan tí kò kankan nu yín mú lọ nítorí mi ṣe ń dùn fún yín nìyẹn nítorí mi ṣe ń dùn nìyẹn pé ẹ máa kójọ aṣiwèrè lọ́lọ́run pè yín ó láṣìírè ó ní aṣiwèrè tó fi ilé ayé kó ọrọ̀ jọ ó ní kò mẹ́ni tó máa jẹ́ inú Bíbélì láti kọ́ sí o kì í ṣe mi ni mo sọ o sọ Ọlọ́run ti mọ̀ pé aṣiwèrè ó wà nínú ẹ̀yin Yorùbá yìí ó ti ní ẹ̀kọ́ ń kójọ ní ẹ̀yin kọ́ lẹ máa jẹ́ àwọn ọmọ Ọlọ́run lẹ ń kójọ fún ẹ bẹ̀rẹ̀ sí ní kó ẹ máa wà á bẹ́ẹ̀ ṣe ń wá góòlù kẹ́ máa wá dámọ́ǹdì ẹ máa wà á tẹ́ máa fi kú ni ẹ máa dà á lẹ̀dẹ̀ ni ẹ ń lọ lọ́wọ́ òfo Wigwe lọ lọ́wọ́ òfo Abacha lọ lọ́wọ́ òfo Hitler lọ lọ́wọ́ òfo Nebuchadnezzar lọ lọ́wọ́ òfo King Saul ó lọ lọ́wọ́ òfo ọwọ́ òfo lẹ́yìn náà máa lọ ẹ mú nǹkan kan dání so take it from me ẹ máa wájọ bẹ́ẹ̀ ṣe ń wájọ lọ́lọ́run gan wá irùpẹ̀ gbígbóná ló ń wájọ tó máa dà lẹ́yìn lórí ẹ máa wájọ ọjọ́ ìyá yín súnmọ́lé ẹ̀yin amúkú mẹ́kọ̀ọ́ àgbà òṣì ẹ̀yin ọ̀jẹ̀lú ẹ̀yin tí ibi tó ti sẹ̀rẹ̀gẹ̀dẹ̀ sí lórí ẹ̀mí ẹ̀yin ọmọ ṣètánì nìyí ẹ̀ níbẹ̀rù Ọlọ́run bọ́tọ̀ Ọlọ́run á jẹ́wọ́ bó ṣe jẹ́ fún yín ẹgbọ́n tí mo sọ Ọlọ́run á jẹ́wọ́ bó ṣe jẹ́ fún yín pé òun nìkan lálágbára Jésù nìkan lálágbára gbogbo ayé dẹ̀ ló mọ̀ bọ́tọ̀ yín náà ẹ máa tó dá mọ̀ pé ẹ̀ lágbára gbogbo nǹkan tẹ́lẹ̀ ní òtútù fẹ́ tẹ́ni ẹ lọ mú gbogbo ẹ̀jẹ̀nu màlúù yín kẹwàá Àmọ̀tẹ́kùn yín kẹsùn nínú gírèvù irọ́ ni gbogbo ẹ̀ òtútù fẹ́ tẹ́ni tó bá yá Ọlọ́run páún máa mú yín bẹ́ẹ̀ tó ń pe ṣinṣin worms yín erùpẹ̀ lásán ni yín níwájú Ọlọ́run ẹ̀yin oníkòmọ́ kò tó àgbà òṣì àgbáyé ẹ̀yin ọmọ Yorùbá gidi yín ní December 10 ẹ jáde kẹ lọ sí gbogbo law offices àwọn alágbára kẹ lọ sọ fún wọn pé kò sí agbára lọ́wọ́ ọmọ Ọlọ́run ló wà Human Rights Day nìyẹn December 10 ẹ lọ sọ́fíìsì olórí burúkú Sanwó-Ogbó ẹ lọ sábùjá kẹ lọ sọ fún bàbá Tinubu pé ìtò iṣẹ́ yìí ó máa kádàjà pẹ̀rẹ̀ fún wọn Olúwa máa yẹ sí àmọ́ wọn dì ní ẹ lọ sọ́dọ̀ ilé Afe Babalola chambers ẹ lọ kẹ lọ sọ fún pé irọ́ ló pa Délé Rótìmí tó gbé yẹn tí ò bá gbélẹ̀ ó ti dìde egungun ẹ̀jẹ̀ ó máa há wọn lọ́rùn ni Délé ti di egungun ẹ̀jẹ̀ bàbá Afe Babalola ó máa há yín lọ́rùn ni tẹ́bálẹ̀ ní filẹ̀ ẹ máa kàn dín nídìí yọ ni èmi Ọmọ́wùnmí ọmọ Ọlọ́run ni mò ń bá yín sọ̀rọ̀ tẹ́ bá jẹ́ ọmọ Ọlọ́run ọmọ Yorùbá ògidì àgbà tó ní làákàyè tó lóye tó nímọ̀ ń tẹ́ dánwò yẹn ìtẹ̀ ní tíráyè èyí ló máa mú orúkọ yín ló máa já wá sílẹ̀ bí ọsàn tó jábọ́ lórí igi aṣọ tẹ́ ń wọ̀ tẹ́ ń dagbádá wọ́n ti bẹ̀rẹ̀ sí ní depo sí fún yín orúkọ yín gan ó ti bàjẹ́ tẹ́ ẹ bá mọ orúkọ yín ó ti bàjẹ́ tẹ́ ẹ bá lọ lọ́la èpè la máa fi tẹ̀yìn wọ́n á gbé yín lọ sí bojì ni ẹ̀yin alágbára tẹ́ ń yọ wá lẹ́nu ẹ máa lọ sí bojì ni ẹ̀yin alágbára tẹ́ ń yọ wá lẹ́nu ẹ lọ sí bojì Ọlọ́run á gbé yín lọ sí bojì ṣé wọn pàwọ̀ lágbára
but ọlọ́wọ́ kábíkábí àrí ìró àlà olúwa tó ṣe kan tí ò ṣe tì aláṣepé ọlọ́run òun ló máa finish gbogbo yín ẹ̀yin ìka èèyàn yìí. ẹ̀yin ọmọ Yorùbá ògidì ọ̀rọ̀ mi ò jù báyìí lọ. àwọn tó láwọn ń jà fún Yorùbá nation irọ́ ni gbogbo wọn ń pa o. àpò ara wọn ló ń jà fún mo ti kà wọ́n jáde fún yín o. àwọn Yorùbá gbòde Yorùbá nation security irọ́ ni gbogbo wọn ń pa. àwọn Yorùbá one voice tààrẹ ọ̀lẹ ọ̀nà kákàǹfò tó lóun jẹ́ leader irọ́ ló ń pa o. kò ráyè tọmọ Yorùbá kankan Fúlàní ni àwọn ẹbí ẹ̀ tán bá ní kókó yín wá á kó yín lọ fún wọn o. Yorùbá foundation ọjà fún Yorùbá nation o ara wọn ló ń jà fún. ẹsẹ̀ kan lé ẹsẹ̀ kan nínú sàárè ní gbogbo wọn wà o. ẹgbẹ́ ọmọ Yorùbá ẹgbẹ́ bàbá Fọlá bàbá Tinubu nìyẹn. Bàbá jaga bandit jaga nonsense jaga crazy. Yorùbá nation security tó bá jẹ́ for security ló wà. How come tí Fúlàní ṣe ń rí wa pa àwọn nuisances àwọn wèrè àwọn afọ́fúngbẹ́mu. ẹ wo ẹ̀yin ọmọ Yorùbá gidi o ni mo sọ fún yín yẹn o. ẹ láti jáde ní December 10 kẹ́ lọ fi ẹ̀dùn ọkàn yín wọ̀n ìpèsè nǹkan ò rọgbọ́n Nàìjíríà dẹ̀ nígbà wọn ò lè máa mú wa kọ́ máa gbé wa lọ sínú jẹ́ẹ̀lì kan nítorí pé àwọn jẹ́ luminary legally luminary nonsense kan kí ni ìyẹn fẹ́ jà fáwa wọ́n jẹ́ regularly luminary ó dìgbà ó dẹ̀ mélòó tọ́mú Gúnmi tọ́mú Bódèjọ àwọn Kyari tó ń jí owó ní NNPC wọn ò tó mú wọn wọ́n rí Yàyà Bello ń bẹ̀ wọn ò sú ẹ̀ àwọn àgbà òfò àwọn àgbà mukun mẹ́kọ̀ọ́ ẹ bára yí dà sọ́hun kan lọ jókòó sí somewhere park well ẹ ọmọ ìyá mi inú ẹ̀jẹ̀ ọmọ ìyá mi òdodo ọ̀rọ̀ mi ò jù báyìí lọ lẹ́ni màá tún máa rí yín bá ẹ ṣé ó dìgbà kan náà ẹ kú palẹ̀mọ́ Kérésìmesì àbáwá láyé ẹ ṣé. Hello, ẹ káàbọ̀ sórí ètò Lady K Ìfẹ́olúwa show, the baby of Yorùbá nation. Báwo lẹ ṣe rí program yẹn sí? Ẹ jọ̀ọ́, ẹ má kàn jẹ́ ká gbọ́ lásán. Èyí tó bá gba ká mú lò níbẹ̀ ẹ jẹ́ ká mú lò. Èyí tó bá gba ká mú lò níbẹ̀ ẹ jẹ́ ká mú lò. Ẹ má kàn jẹ́ ká kàn gbọ́ lásán. Awareness tó lágbára lélẹ̀. Awareness tó ṣe kiri tó ní agbára òun lélẹ́yìí o gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáláyé ẹ má dọ́là ara yín o ẹ wá ra aṣọ ẹ wá ra jewelries mo láwọn fine jewelries àwọn jewelries tó fine mo láwọn consume set tó wà pa mo ní wọn lóríṣiríṣi ẹ wo eléyìí butterfly look at it look how pretty it is look how pretty it is look at it ẹ gbé sọ́rùn kẹ́ ṣe kí ni kẹ́ wọ party lọ very fine chain very fine very fine chain ẹ tún wo eléyìí ẹyọkan ìtókù lélẹ̀ ó ti fẹ́ tán ṣẹ́tìrì ṣẹ́ẹ̀dì fine gan sẹ́ẹ̀tì lówó pọ́kú dẹ̀ ni mo ta wọ́n. ẹ wo eléyìí ṣẹ́ẹ̀dì àti earring nìkan ni silver colour ṣẹ́tìrì. kò sí nǹkan tẹ́ fẹ́ mọ́ láwọn pọ́ọ̀sì náà tó fine o mo láwọn fine pọ́ọ̀sì mo láwọn designer lóríṣiríṣi tó good tó nice tó fine ẹ bá gbọ́ ó ta lẹ́nu àwọn ọjà lè dúkè ní ó ta lẹ́nu ẹ bá wò pé ibo ni mo ti lè rí fine chain àti jewelries tó wà para ẹ̀yẹ má làágùn jìnnà just come tààràtààrà ọ̀dọ̀ Lady K ní kẹ́ máa bọ̀ wá just come to me ọ̀dọ̀ Lady K òun ní kẹ́ máa bọ̀ this one is silver lélẹ̀ a ní wọn lóríṣiríṣi la ní wọn
This is another one. Ṣẹ́tìrí. Ẹ wá rajà ọdún ti dé. Ẹ jẹ́ kí n ṣẹ̀ṣọ́ fún yín, kí n taṣọ tó fine fún yín pẹ̀lú pọ́ọ̀sì tó fine. Kí wá fún yín ní jewelries tó fine sí. Ẹ wò, ẹ tún wo ilé náà. A rí ibi pàtẹ́ sí dáadáa. Yàrá là ń lò. Ọ̀tẹ̀ bá ti pè mí fídíò call. A jọ ṣe fídíò call. Màá nà wọ́n dáadáa. Màá fi wọ́n hàn yín. Ẹ tún wo ilé náà. Oh my God. Ẹ wá ra jewelries. Mo lọ́jà tó fine. Ẹ wo chain yìí. Máa dúró re lọ́rùn yín ni. Tẹ́ bá gbọ́ ìléfò. Ó kọjá owó ẹ̀. Ó dùn. Ó pọ̀ kọjá owó ẹ̀. Mo láwọn earring náà. Mo ní earring àti pendant. Mo ní chain. Mo ní wọn lóríṣiríṣi. Just call me. Ẹ kàn pè mí. This another carton tún wà tí máa tún gbé yẹn jáde sí yẹn tiẹ̀ tóbi dáadáa tiẹ̀. So ẹ pè mí kẹ́ wá rajà. Ojú òní tí yìí. Bákan náà dẹ̀ ni gbogbo àwọn products tá a ta ní iléeṣẹ́ TL Natural Herbal fún jẹ̀díjẹ̀dí, diabetes, manpower, gbogbo ẹ̀ wà nílẹ̀. Ẹ má jẹ́ ká gbọ́ àwọn fúráká jù o. Ẹ má jẹ́ àgbọ̀ fúráká jù o. Bákan náà dẹ̀ ni body cream ní iléeṣẹ́ Dynamic Skincare òun náà wà nílẹ̀. Ẹ subscribe sí YouTube channel wa kẹ́tọ́ notification bell. Ire o.